Orúkọ mi ni Bílíkìsì. "74 years. Mo wà ní ara ọmọ mi kan ò dá. Mo wà ń Ìbàdàn. Ó wá ṣe díẹ̀ lọ́jọ́ kan. Wọ́n pè mí. Ọmọ mi láti ìlú òyìnbó. Òun ló pè mí pé nǹkan tó wà lórí Facebook. Mo ní kí nìyẹn? Ó ní èmi àti Àjọkẹ́, ìyẹn ọmọ mi, wọ́n ní wọ́n gbé wa jáde pé Àjọkẹ́ ọmọ ìyá àjẹ́, pé ìyá ẹ̀ kà, pé mo ń kà. Wọ́n ní pé mo pa àwọn ọmọ orogún mi jẹ, pé mo tún pa tèmi jẹ. Adéwálé Mohammed, ó jẹ́ dírìvà Ìdòwú, ọkọ ọmọ mi tó ń jà lọ́wọ́lọ́wọ́. Mo wá ní mi ti lè dáhùn sí ọ̀rọ̀ tó ń sọ pé ọmọ tí mò ń tọ́jú lọ́sípítù, màá kọ́kọ́ fèsì ọmọ yẹn. Mo wá dákẹ́. Ó tún wá ṣe bí ọjọ́ 4. Ọmọ mi tún pè mí pé wọ́n máa tún gbé jáde, Adéwálé Mohammed gbé jáde ò pé òun ní evidence bí tí mo ti kà. Mo ní ẹni tó lè parọ́ báyìí mọ́ èèyàn, ó mà lè wá kidnap mi ní hospital. Mo wá kọ̀ lọ ọmọ mi tó wà l'Ákúrẹ́. Mo ní kó wá mú mi o, pé wọ́n lè gbé ìbọn sí ẹnu mi. Màmá, àní pa ẹ́, nǹkan tá bá ti sọ òun ni kó máa sọ o. Mo wá, ẹ̀rù bà mí. Mo wá sọ pé kí wọ́n wá mú mi o. Ọmọ mi yẹn wá mú mi. Ìgbà tí ó fẹ́ mú mi, ọmọ tí mò ń tọ́jú ní hospital, ó wá ní màmá òun, ta ló fẹ́ sùn tí ń báyìí? Àánú abiyamọ ó ṣe mí. Ó ga o. Ó ní màmá òun, ta ló fẹ́ sùn tí ń báyìí? Wọ́n wá lọ bẹ̀ àwọn nọ́ọ̀sì pé kí wọ́n jọ. Wọ́n wá kúnlẹ̀ bẹ̀ àwọn nọ́ọ̀sì pé kí wọ́n jọ, wọ́n bá mi dúró tì ọmọ yẹn. Wọ́n wá kúrò ńbẹ̀. Wọ́n tún wá d'Àkúrẹ́. Mo wá d'Àkúrẹ́. Wọ́n tún wá kọ̀lù mí pé Adéwálé Mohammed yẹn tún gbé jáde lórí Facebook pé wọ́n ti gbé mi kúrò ní Ìbàdàn o. Bẹ́ẹ̀ mo ti wà l'Ákúrẹ́. Mo ní kí ni mo fi ṣe? Adéwálé Mohammed, dírìvà Ìdòwú, ọkọ ọmọ mi tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ yìí, kí ni mo fi ṣe? Pé kí gbogbo Nàìjíríà wọ́n gbà mí lọ́wọ́ ẹ̀. Ìbà lórúkọ jẹ́ yóò ti pọ̀ jù. Dírìvà ọkọ ọmọ mi ni, ilé wọn ló ń gbé. Àjàrí o. Tí n bá ti sáàfù ẹ̀, mo máa ń sáàfù ẹ̀ pẹ̀lú tray tí n bá fẹ́ gbóúnjẹ fún ni. Èmi àti òun ò jàre. Ìgbà tí ọmọ mi bá ti bímọ, mo máa ń lọ bẹ̀ láti lọ bọ́ tọ́jú ọmọ. Adéwálé yẹn, ilé ibẹ̀ ló ń gbé. Adéwálé Mohammed. Àjà. Èmi àti ọkọ ọmọ mi gan ọ̀rẹ́ ni wà àjà. Àti Wálé yẹn. Wálé. Mo ń pè àjà. Tí n bá ṣàfù ẹ̀, mo máa ń ṣàfù ẹ̀ pẹ̀lú tray. Tí n bá ń fún lóúnjẹ. Àjàrí o. Òun ni mo ti wá kún gbogbo Nàìjíríà kí wọ́n bá ń béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n bá ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ni mo gbà lọ́wọ́ ẹ̀. Adéwálé Mohammed.
gbogbo Nàìjíríà kí wọ́n bá ń béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí mo ṣe tó ti ń pè mí ní ìyá àjẹ́ mi ìkàrí o mi ìkàrí o mi ìgbà tí mo wà nílé ọkọ ọmọ mi sì kiri o wọn rush mi lọ hospital rí o mi ìkàrí o mi tiẹ̀ tí rí ẹni tó kàrí ní ìlú wa ẹni tó bá kà wọ́n máa ń fòkò pa ni àbí kí wọ́n fa aṣọ ẹ̀yà ìgbà lórúkọ yẹn jẹ́ yẹn ó ti pọ̀ jù ó ti pọ̀ jù àwọn èèyàn ń pè mí pé wọ́n sọ pé ìyá àjẹ́ wọ́n tẹ̀ sọ pé wọ́n wá sí ilé ọkọ mi pé wọ́n fẹ́ rojú ìyá àjẹ́ pé wọ́n fẹ́ rojú ìyá àjẹ́ mi ìdẹ́ ṣàjẹ́ o mi ìkà mi ìpọmọ lọ́mọ jẹ́ o ọmọ yẹn wọn ò jẹ́ kí ráàyè jókòó ti kí n tọ́jú ẹ̀ ọmọ títí ọmọ yẹn dẹ̀ fi kú wọn ò jẹ́ kí n tọ́jú ọmọ mi kíjọba gbà mí lọ́wọ́ Adéwálé Muhammed ayé dráìvà Ìdòwú ọkọ ọmọ mi o kíjọba gbà mí o kó gbà mí o mo ṣe wá o kíjọba gbà mí o kíjọba gbà mí lọ́wọ́ Adéwálé Muhammed o ẹ jọ̀ọ́ o mo ṣe wá o mi máa ka o mi máa ka o mi mẹ́ ṣe yá jẹ́ o mi máa ka o. ó bà wọ́n nínú jẹ́ torí ìbàlórúkọ jẹ́ yẹn ti pọ̀ jù wọ́n ń pè mí ní ìlú wa pé kí ló ń ṣẹlẹ̀ pé wọ́n sọ pé mo kà mo ní mi ìkà mo ní mi ìkà ojú yẹn ń tì mí mi tiẹ̀ lè lọlé. mo ní kí wọ́n gbé fídíò yẹn kí wọ́n gbé síta evidence yẹn mo fẹ́ wọ́n gbé síta kí Nàìjíríà wọ́n rí evidence yẹn mo fẹ́ wọ́n gbé síta k'Adéwálé Muhammed dráìvà Ìdòwú ọkọ ọmọ mi yẹn kó gbé síta ibi tí wọ́n ti rí mi tí mo ti kà wọ́n gbé síta kọ́mọ Nàìjíríà wọ́n gbà mí wọ́n gbà mí. Torí wọ́n léèyàn o wọ́n lágbára o mo ṣe sáwá sọ̀dọ̀ ìjọba òkun wọ́n gbà mí o wọ́n gbà mí lọ́wọ́ Adéwálé Muhammed dráìvà Ìdòwú ọkọ ọmọ mi tó ń jà lọ́wọ́lọ́wọ́ wọ́n gbà mí o wọ́n gbà mí lọ́wọ́ ẹ̀ tọ́mọ mi bá ti bímọ mo máa ń lọ bẹ̀ ni àdẹ̀jà àjà mí síìkì àwọn ọmọ ò síìkì Ìdòwú náà fúnra ẹ̀ kò síìkì Adéwálé dráìvà Ìdòwú ọkọ ọmọ mi yẹn kò síìkì mímọ bí tí wọ́n ti rí ìyá àjẹ́ o kíjọba gbà mí lọ́wọ́ ẹ̀ o wọ́n gbà mí lọ́wọ́ wọn àwọn àti onímẹ̀wá wọn gbogbo àwọn tó kóra jọ pọ̀ tí wọ́n jọ sọ yẹn kíjọba gbà mí lọ́wọ́ wọn o wọ́n mú evidence wá kíjọba rí wọ́n mú wá bí tí mo ti kà bí tẹ́nìkan ti sọ fún wọn pé èmi ìyá àjẹ́ pé mo kà pé wọ́n rí mi wọ́n mú evidence yẹn kó mú wá kíjọba rí o kíjọba gbà mí lọ́wọ́ wọn o lọ́wọ́ Adéwálé Muhammed dráìvà Ìdòwú ọkọ ọmọ mi tó ń jà lọ́wọ́lọ́wọ́ kíjọba gbà mí o. kò pè mí o ọkọ ọmọ mi Ìdòwú ọkọ ọmọ mi kò pè mí o ó tàgì Adéwálé Muhammed ìgbà tí yẹn gbà tó gbé fọ́tò mi àti ọmọ mi jáde ó tàgì ẹ̀ ó tàgì Adéwálé Muhammed ó tàgì Ìdòwú àti àbúrò ẹ̀ Bíọ́dún àbúrò Ìdòwú àbúrò ọkọ ọmọ mi wọ́n ò sọ nǹkan kan ìgbà tí Adéwálé Muhammed dráìvà Ìdòwú ọkọ ọmọ mi yẹn ìgbà tó gbé fọ́tò mi àti tọmọ mi jáde pé èmi ìyá àjẹ́ ó tàgì ọkọ ọmọ mi yẹn Ìdòwú ó tàgì ẹ̀ sí òun ni mo ṣe wá kí wọ́n bá ń béèrè lọ́wọ́ wọn yìí òun mo ṣe wá kí ìjọba bá mi béèrè ìgbà tó rí tí ò sọ̀rọ̀ òun mo ṣe wá kí ìjọba gbà mí lọ́wọ́ wọn. ayé àtijọ́ lọ́dọ̀ wa wọ́n máa ń sọ̀kúta pa ènìyàn ni àbí kí wọ́n faṣọ ẹ̀yà
ṣùgbọ́n nísìnyí ojú àbùkù ni wọ́n fi ń wo ẹni yẹn. Òun mo ṣe wá nítorí tàwọn ọmọ mi àti torí ọjọ́ iwájú nìkan fẹ́ kí wọ́n fojú àbùkù wo àwọn ọmọ mi. Kí ìjọba gbà mí lọ́wọ́ Adéwálé Mohammed, dráìvà Ìdòwú ọkọ ọmọ mi. Kó bá jẹ́ nìkan náà ló ń rán o, kí ìjọba gbà mí lọ́wọ́ wọn gbogbo wọn o. Orúkọ mi ni Àjọkẹ́ Akérèlé Fálànà. Nínú ọdún yìí náà ni ní oṣù June, oṣù kẹfà, on the 20th of June ni wọ́n sọ pé ní ẹ̀gbọ́n mi pè mí, ọmọ ìyá mi pé Àjọkẹ́ mo máa rí nǹkan báyìí lórí Facebook, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, pé wọ́n fi ẹ̀sùn àjẹkọ màmí àtèmi. Mo ló dáa, ó kàn ń yà mí lẹ́nu pé láti bo ta ló lè sọ bẹ́ẹ̀. Ìgbà tí mo máa fi wọ orí afẹ́fẹ́ láti wo nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo lọ rí pé ta ló máa jẹ́ Adéwálé, torí èmi àti ọkọ mi Fálànà Ìdòwú ọ̀rẹ́ náà ni wá lórí Facebook. So kò sí nǹkan tó máa ń ṣe activities ẹ̀ lórí àwọn nǹkan tó máa ń ṣe lórí afẹ́fẹ́ tí ò ní kọjá lọ́dọ̀ mi, ó máa kọjá lọ́dọ̀ mi. So ní timeline mi mo wá rí i pé dírẹ́fà ọkọ mi ló sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí pé Àjọkẹ́ ọmọ ìyá àjẹ́ ìyá ẹ̀ka lórí afẹ́fẹ́, wípé ṣó lè sọ wípé kò ń ṣòótọ́ kó jáde kó mú màmá ẹ̀ síta. Mo ń rò bí eré oríṣiríṣi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí post yẹn. Àwọn èèyàn wá ń pín kiri ni mo wá wò pé Wálé dírẹ́fà ọkọ mi ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. Mo tún wá rí àbúrò tó jẹ́ àbúrò fún ọkọ mi, Abíọ́dún, àǹtí ni mo máa ń pè wọ́n. Wọ́n tún sọ̀rọ̀ níbẹ̀. Mo wá ní eléyìí ò máa ń sọ̀rọ̀ bí eré. Ní immediately lójú kan náà mo gbé aago, mo pe ọkọ mi torí mo ti kúrò ńbẹ̀. Ọdún yìí náà ni ní oṣù kejì ọjọ́ 23 ni mo kúrò ńbẹ̀. Ọ̀rọ̀ tó pọ̀ ni, ṣùgbọ́n mi ò lè, ó ti kọjá ìfaradà, ó ti di ohun tí ó lè la ẹ̀mí lọ, ó ti di àwọn ìrora tí ẹnu kò lè sọ tó lè já ẹ̀mí èèyàn. Mo ṣe ní kí n yẹra díẹ̀. Nígbà tí èmi dẹ̀ fẹ́ kúrò, mo dẹ̀ sọ fún wọn pé mo fi lẹ́tà ìfẹ́ sílẹ̀ fún wọn pé mi ò ní lè like ó ti dé góńgó ẹ̀mí pé kàn jọ̀wọ́ mo fẹ́ lọ ṣe ìtọ́jú ara mi, ìrora ẹ̀mí, ìrora ara, ìrora ọ̀nà gbogbo ó pọ̀ gan. So no, I am not depressed. Emotional abuse, physical abuse, verbal abuse, oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ni mi ṣe ní kí n lè ọ̀nà tó ti jẹ́ pé àwọn ènìyàn, oríṣiríṣi àwọn ènìyàn náà ti gbìyànjú láti bá wa láti bá wa tó pọ̀, ṣùgbọ́n ó ń fọ́ kó má lọ já ẹ̀mí, àmọ́ ibi tó fẹ́ já sí. So nítorí náà ni mi ṣe sọ pé mo fẹ́ yẹra díẹ̀. Mo wá kọ lẹ́tà lẹ̀ pé olólùfẹ́ mi, pé mo ti fẹ́, pé mi ò lè continue mọ́, pé ìyà náà pọ̀, pé kò dẹ̀ wá ń ṣe ọ̀dọ̀ wọn nìkan ló fì sí, pé ẹ̀gbọ́n àti àbúrò wọn náà wọn ò fẹ́ kí n rí ilé ọkọ, wọn ò fẹ́ kí n gbádùn ara mi,
láti ní ìfọ̀kànbalẹ̀. Èmi ṣe láti mo consciously máa ń respect wọn ni torí mo fẹ́ kí n lè ní ìfọ̀kànbalẹ̀ torí wọn ń ṣẹran rírọ̀. Ṣùgbọ́n nígbà tó ti di pé mi ò lè continue mọ́, ó deep, ó pọ̀, so ni mo ṣe yẹra. Mi ò fi ohun líle sílẹ̀. Èmi tiẹ̀ sọ fún wọn pé ǹbá ní kí n kọ́ àwọn mọ́lẹ̀ o, pé ká ní nǹkan tí mo fi lè kọ́ àwọn mọ́lẹ̀ ní bá tiẹ̀ fa àwọn mọ́lẹ̀ kan àwọn ọmọ bá mi tọ́jú ẹ pé bọ̀ ti ṣá àwọn wọn ò ní lè tọ́jú ọmọ bí ọlọ́mọ. Nǹkan tó jẹ́ kàyéfì ni kan tí mo ń rò pé kí ló lè jẹ́ ìdí mo ṣe ní kán bá mi béèrè ọ̀rọ̀ yẹn ó rú mi lójú kò yé mi. Mi ò mọ nǹkan tó lè jẹ́. Mi ò mọ nǹkan tó lè jẹ́. Bóyá ìbínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni o, bóyá ìbínú torí pé mo kúrò ni o, tí mi ò sọ fún wọn pé mo fẹ́ kúrò ni o. Mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Mo mọ̀ pé torí pé mo kúrò ló ṣe fà á tí wọ́n lè fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí màámi, ṣùgbọ́n ó yẹ kó lè sọ sí ìyàwó wọn, kò yẹ kó lè sọ sírú màmá yẹn. Kan tèmi rò nìyẹn. A máa wọléwọ̀de ni. Ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé kò tiẹ̀ ń wojú èèyàn gan. Ẹkúlémà ni. Ó jẹ́ èèyàn tó jẹ́ pé aṣọ àwọn ọmọ mo ti mú ní àbúrò. Bẹ́ẹ̀ ni, mo ti mú dírẹ́fà yẹn ní àbúrò. Aṣọ tí àwọn ọmọ tí bá tọ́jú ọmọ torí ó máa lọ jẹ́ pé tí bá ń bímọ ìyàwó ẹ̀ náà tún bímọ, ó kàn wá jẹ́ pé àwọn ọmọ mi máa ń ju ọmọ tiẹ̀. Aṣọ tán bá ti lò tó bá ti dàgbà, màá kó àwọn aṣọ yẹn, màá tún ṣà eléyìí tó ìfàyìn inú ẹ̀ tó ìdára. Wọ́n máa lọ aṣọ, a máa lọ. Mo ní ṣó máa bá mi háyọ̀ ni àbí kí n bá ẹ jẹ́ kí n háyọ̀ nǹkan mi, ẹ má wọrí ẹ̀yẹn má. A máa kó sínú, ó máa lọ kó fún un. Bí ta close dé nìyẹn. So ìdí yẹn ló ṣe ń yà mí lẹ́nu. Kò ń ṣe nǹkan kékeré because màámi fúnra inú wọn ò dùn. Wọ́n jẹ́ èèyàn tí ọ̀fọ̀ ṣe ọ̀tá ẹ̀ tó ń lọ fi rú ọ̀rọ̀ báyìí tó ń lọ fi kàn wọ́n. Mo lose sister mi, ọmọ wọn ṣe aláìsí. Màámi jẹ́ ọmọ ọba. Gbogbo èèyàn ló mọ màámi, ó jẹ́ ọmọ ọba ní ìlú wọn. Orúkọ màámi náà kọ síbẹ̀, wọ́n tún kọ orúkọ ọba yẹn sínú ẹ̀ kán lè fi mọ èèyàn tó ń sọ. Gbogbo àwọn ọmọ ọba yẹn náà ti ń sọ̀rọ̀ pé kí ló lè ṣẹlẹ̀. Gbogbo ìlú ló ti ń sọ̀rọ̀, àwọn ọ̀rẹ́, ẹbí, ará, wọ́n ṣe ń sọ pé ìbá má jẹ́ irú èèyàn báyìí tó jẹ́ pé ìlú kan náà látijọ́ wá ló sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí síta. Ìbá má jẹ́ àwọn. Ìbá má jẹ́ èèyàn tó jẹ́ pé ajẹ́kùnrin kò sùn. Tá bá ń jà bí ti ká kúkọ. Ṣé kò mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí lè pa obìnrin yìí ni? Ṣé kò mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí lè mú àbùkù bá ibi tẹ́ ẹ tún wá lọ́mọ sí? Mo lọ́mọ, k'Ọlọ́run dá àwọn ọmọ sí. Àwọn ọmọ yẹn ojú wo náà máa fi wò wọ́n ní ọjọ́ iwájú ìyá rẹ̀. Nǹkan tó ń ṣe yẹn ó lágbára díẹ̀. Tó bá jẹ́ ayé àtijọ́ ni mi ò rí àjẹrídò, mi ò rí ibi tó ti ṣẹlẹ̀ rí, but mo ti gbọ́ nínú ìtàn rí pé tó bá jẹ́ ayé àtijọ́ irú obìnrin yẹn wọ́n máa wọlé wá fà síta ni, wọ́n máa lẹ̀ lókùúta pa. In fact láyé ìsìn gan mo believe pé ká ní irú àwa wọ̀nyí àti ìlọ́kọ pa àti ìbímọ pé wọ́n ní ọmọ tó jẹ́ omidan kò lè lọ́kọ. Wọ́n máa sọ pé ọmọ èèyàn tó kà nìyẹn torí nǹkan ní ayé social media ń sìn nǹkan tán bá gbọ́ lọ wọ́n ń gbọ́ padà o. Wọn ò gbọ́ mọ́ á ti lọ láti ràn. Àwọn kan wà tó jẹ́ pé wọn ò lọ ilé ìwé tó jẹ́ pé wọ́n máa wá ń tojọ́ fún wọn ni. Wọn ò sí lórí afẹ́fẹ́, wọ́n máa sọ pé ó mọ ẹ̀dẹ̀ wá rí ọ̀rọ̀ tí wọ́n bá fi sí wọ́n bù kúrò nù ẹ̀.
wọ́n lè ní bó ṣe ṣẹlẹ̀ báyìí náà rí màmá yẹn o tó ṣe báyìí. So nǹkan ta ní kí ìjọba bá a béèrè lọ́wọ́ ẹni kó gbé síta orí rọ̀ ó lóun kò ní evidence kò ní àrídájú kò sí òun la ṣe ní kán bá a béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe lè ṣerú ìyàn bẹ́ẹ̀ torí wọ́n ní agbára wọ́n mọ̀yàn wọ́n dẹ̀ lè bàyàn jẹ́ wọ́n dẹ̀ lè kò sí nǹkan tí wọ́n lè ṣe òun la ṣe sọ pé kán jọ̀wọ́ kán má fi ti màámi sí tèmi bá tiẹ̀ kúrò ìyàwó wọn ló yẹ kán máa lépa irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí kò ń ṣe ìyá ìyàwó wọn. mi ò lè ń sọ̀rọ̀ ká bù mọ́ra ẹni ká parọ́ mọ́ra ẹni màámi ṣèyàn wọ́n jẹ́ èèyàn dáadáa obìnrin akíkanjú màmá tó nífẹ̀ẹ́ àwọn èèyàn gan-an èèyàn tí ò mọ dúdú ń pè ní funfun ni ó dẹ̀ jẹ́ ènìyàn tó tún máa ń bẹ̀rù Ọlọ́run ó jẹ́ ènìyàn tó máa ń bẹ̀rù Ọlọ́run. mo fẹ́ kí àwọn èèyàn kan jọ̀wọ́ kán bá mi bẹ̀ wọ́n kán bá mi bẹ̀ dírẹ́fà ọkọ mi pé kán fi ìyá mi lẹ̀ nínú ọ̀rọ̀ yìí kó fi mí náà lẹ̀ mi ò lè ó ti sún mi ó sún ọ̀tá mi náà ni tí mo fi kúrò kò síyàn tí ò fẹ́ gbé nílé ọkọ kò síyàn tí ò fẹ́ nǹkan dáadáa o kò síyàn tí ò fẹ́ ibi tó ń dùn kò síyàn tí ò fẹ́ kárí ẹni rere mọ́ òun ṣùgbọ́n tí èèyàn wá sọ pé òun rí ilé òun rí ọlá òun rí ọkọ̀ òun ń sá ó nídìí kí wọ́n jọ kán bá mi bẹ̀ wọ́n track nọ́mbà màmí ṣó wọ́ ọ̀tẹ̀ kò wọ́ ọ̀tẹ̀ wọ́n track nọ́mbà mi tí má rìn sí bí wọ́n á ní mo mọ ibi tí mo wà bá àfẹ́ra òun ṣe pé ká kúrò láyé kán ṣàánú mi kán ṣàánú màmí ọmọ ti kú mọ́ èmi ò ní kú mọ́ wọn mọ́ àní rí kú mọ́ kán ṣàánú fún wa kán jọ kán bá mi bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ kán fi mí lẹ̀ kán fi màmí lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n màmí ò ń ṣàjẹ́ o kò ń ṣe torí èní o torí ọ̀la torí àwọn òru ọ̀la tí wọn bá dẹ̀rọ̀ láyẹ kán ń rẹ̀yìn díẹ̀ màmí ṣe ó ṣe dáadáa kán jọ̀ọ́ màmí ò ń ṣàjẹ́ o èmi ò ń ṣọmọ ìyá àjẹ́ o wọ́n ní màmí ti fún mi lájẹ́ kò rí bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ o gbogbo aráàlú gbogbo èèyàn gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa bẹ̀ wọ́n o torí ọ̀la o ẹ jọ̀ọ́ o.